إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقول فún الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kí àti Ọlọ́run tí a tọrọ kó wọn lórí Ànábì nìkan, kó bá wa ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ́jú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí dọjọ́ ìgbéǹde al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà at-Tawhid al-Muyassar èyí tí a ń ṣe fúnra wa. Àti bá tírà náà dé ìwé 78 tí a máa gbé láti 79 lónìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala, ibi tí afá ti ń sọ̀rọ̀ nípa ash-shafa'a. Afá ní ash-shafa'a léyìí tí a mọ̀ nínú èdè Yorùbá tá ń pè ní ìṣìpẹ̀. Afá ní ta'rifuha lughatan, nǹkan tó wá sọ gbólóhùn yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ash-shafa'a èdè Lárúbáwá ni. òun náà ni wá látara shafa'a yashfa'u shafa'atan, wá látara gbólóhùn shafa'a ay idha ja'ala shay'a ithnain. Òun náà ni kéèyàn ṣe nǹkan ní méjì. Istilahan, ẹ wá rí definition rẹ̀, pé tó bá ní definition ash-shafa'a, nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ nínú àlàyé, òun náà ni at-tawassutu lil ghayri bi jalbi manfa'atin aw daf'i madarrah. Òun náà ni kí èèyàn ṣe kéèyàn wà láàrin, kéèyàn jẹ́ aṣojú ẹnìkan, pé kéèyàn ṣe kí nìyẹn o, kéèyàn jẹ́ ẹni tó yẹ sí pé ó jẹ́ bí alágbàwí rẹ̀. Bi jalbi manfa'a, gẹ́gẹ́ látàrí pé bí ó fẹ́ bá ẹni yẹn fa dáadáa, aw daf'i madarrah, àbó fẹ́ kí nìyẹn o, ó fẹ́ dá aburú padà káburú má ṣe ẹni yẹn, tó ń túmọ̀ sí pé òun náà ni kéèyàn jẹ́ bí aṣojú àbí bí alágbàwí fún ẹnì kejì. Afá wa ní aqsamu shafa'a, ẹ wá rí shafa'a tá à ń sọ yìí, ìṣìpẹ̀ jẹ́ aṣojú yìí, méjì ló pín sí. Shafa'atun manfiyya, òun náà ni shafa'a èyí tó yẹ sí pé wọ́n kọ̀ fún wa pé kí èèyàn máa ṣe. Shafa'atun muthbata, ẹ wá rí shafa'a ẹlẹ́ẹ̀kejì, òun náà ni èyí tó yẹ sí pé ṣẹ̀ríà gbà wá láyè, ó sì fẹsẹ̀ rinlẹ̀ pé a lè ṣe. Afá wa ní ash-shafa'atul manfiyya, ẹ wá rí shafa'a tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́ pé ká ṣe, òun náà ni allati tutlab min ghayri Allahi fima la yaqdiru alayhi illa Allah. Òun náà ni èyí tó yẹ sí pé tí a máa ń wá lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó sì jẹ́ sí pé ẹnì kankan ò ní kápá nǹkan yìí àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Tó ń túmọ̀ sí pé ìwà ìṣìpẹ̀ àbí ìwà kéèyàn kan bá ní ṣe atọ̀nà, ó jẹ́ alágbàwí láàrin èèyàn, ìwà tó wá jẹ́ sí pé nǹkan tó yẹ sí pé a ti fẹ́ lò yẹn, tó yẹ sí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló ní agbára lórí nǹkan yẹn, tó yẹ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló ní kápá lórí rẹ̀. Eléyìí kì í ṣe kí nìyẹn o, kì í wá ìṣìpẹ̀ kì í fi èèyàn ṣe ìṣìpẹ̀ níbẹ̀, látàrí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló ní kápá ní orí rẹ̀. ẹ wá rí ẹ̀rí eléyìí, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Afá ní daliluha, ẹ̀rí èyí tí a sọ yìí, òun náà lọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó wà nínú suratul Baqarah. Ọlọ́run subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀, Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu,
ọlọ́run mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala shafa'ah. ọlọ́run bá ní pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo anfiqu mimma razaqnakum, ẹ ná nínú nǹkan tí àwọn ọlọ́run bá subhanahu wa ta'ala tá a fi ṣe lárísìkí fún yín, min qabli an ya'tiya yawmun la bay'un fihi, síwájú kí ọjọ́ tó yẹ sí pé kò ní sí títà yìí àpáta yìí, bí a ṣe fẹ́ tajà láti jèrè ni kò ní rọrùn jọ náà. ẹ ná nǹkan tá a ná fún yín, ẹ ná nǹkan tá a fi jóná ọlọ́run ọba. wala khulla, bí ó ṣe ní jẹ́ sí pé kò ní sí ìtajà láti jèrè ńjọ́ náà, bẹ́ẹ̀ náà ni kò ní sí ọ̀rẹ́ ayò kan tó yẹ sí pé ó lè gba ọ̀rẹ́ rẹ̀ lẹ̀. wala shafa'a, tí ó sì ní sẹ́nì kankan tó lè ṣe ìṣìpẹ̀ fún yàn níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. wal kafiruna humu zalimun, tó sì jẹ́ sí pé àwọn tán jẹ́ àwọn kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala humu zalimun, àwọn ẹni yìí ó alábòsí ni wọ́n. àyà yìí ń tọ́ka sí wípé ibi tó wáyé sí pé kò sáyé ìṣìpẹ̀ ní ibẹ̀, kì í wá ìṣìpẹ̀ ní labala yìí. tí ẹ bá ti ń wá, èèyàn ti ń gbé nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ò fi kalẹ̀, èèyàn ti ń wá nìyí. àfáà tún tẹ̀síwájú wá ní ash-shafa'atu al-muthbata, ẹ wá rí ṣàfáà ìṣe ìṣìpẹ̀ tó yẹ sí pé ó rẹ́sẹ̀ jókòó fẹsẹ̀ múlẹ̀, ní yẹ pé a lè ṣe òun náà ń ta'rifuha, nǹkan tó bá lérò pẹ̀lú rẹ̀, hiya allati tutlab min Allah, òun náà ni ìṣìpẹ̀ yìí tó yẹ sí pé a máa ń wá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala, tó yẹ sí pé ọlọ́run bá gbà yín láyè kí nìyẹn o láti wá. afáwa ni ẹ̀wá rí èyí táwa sọ fún wa pé ṣẹ̀ríà gbà wá láyè nínú àwọn ìṣìpẹ̀ yìí, shurutuha, ó ní májẹ̀mú o. alákọ̀ọ́kọ́ òun náà ni idhnullahi lish-shafi'i an yashfa', òun náà ni kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe kí nìyẹn o, kí ó yọ́nú sí kó fún ìyọ̀ǹda kalẹ̀ fún ẹni tó fẹ́ ṣe ìṣìpẹ̀ láti ṣe kí nìyẹn o, láti ṣe ìṣìpẹ̀. Allahu akbar. tó ń túmọ̀ sí pé ẹnìkan kan lè mú ẹnìkan kan lọ́lù tó ṣìpẹ̀ àfẹnitẹ́sí pé arẹ́rì pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ẹni yìí a lè mú un ní kó bá ṣe kí nìyẹn o, kó ṣe ìṣìpẹ̀, kọ́lọ́run bá subhanahu wa ta'ala ní kó ṣe kọ́lọ́run bá fún níyọ̀ǹda rẹ̀. ẹlẹ́ẹ̀kejì, ridahu ani shafi'i wal mashfu'i lah, òun náà ni kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó yọ́nú sí ẹni tó ń ṣe ìṣìpẹ̀ ní abẹni tí wọ́n ń ṣe ìṣìpẹ̀ fún, ní tó ń ṣe ìṣìpẹ̀ nítorí rẹ̀ náà ni kọ́lọ́run bá subhanahu wa ta'ala kí ó yọ́nú sí. ẹ wá rí ẹ̀rí ọ̀rọ̀ àwọn méjì tí a sọ yìí, òun náà lọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó wà nínú suratul Baqarah, tó yẹ sí pé ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa pé man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi, ọlọ́run bá ní kí ta lẹ́ni tó lè ṣàyàgbàǹgbà láti ṣe ìṣìpẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala, illa bi'idhnihi, àfẹ́ni tọ́lọ́run ọba bá fún níyọ̀ǹda. àfọ́tún wa tẹ̀síwájú, wọ́n wá ní ẹ̀ wá rí ẹ̀rí lórí májẹ̀mú ti ìkejì yìí, òun náà ni ọlọ́run subhanahu wa ta'ala tó wà ní suratul Najm, tó lọ́wọ́ bá ní kọ́ wa kam min malakin fis samawati, ọlọ́run bá ní pé mélòó nínú àwọn màláíkà tí wọ́n wà ní sánmọ̀ ni, la tughni shafa'atuhum shay'a, tó yẹ sí pé ìṣìpẹ̀ wọn rèé pé kí nìyẹn kò lè gbé nǹkan kan kúrò, kò lè rọ̀yàn lọ́rọ̀ kúrò, illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda, àfi lẹ́yìn ìgbà tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó ṣe kí nìyẹn, tó bá tó yọ̀ǹda pé ẹ lè ṣe ìṣìpẹ̀ nínú ẹni tó bá wù nínú wa yarda, tó sì yọ́nú sí ìṣìpẹ̀ yìí. eléyìí ni àwọn ẹ̀rí lórí àwọn májẹ̀mú méjì tí a sọ fúnra wa. afáwa ní hukmu talabi shafa'ati min al-hayy al-qadir, òun náà ẹ̀ wá rí ẹ̀rí àbí ìdájọ́ wíwá ìṣìpẹ̀ lọ́wọ́ ẹni tó yẹ sí pé ó wà láyé tó sì lágbára àti kí nìyẹn o, tó sì lágbára. eléyìí á fi lè mú àmọ̀ kíkà lọ mọ̀ wípé gẹ́gẹ́ bí a sọ fún wa síwájú wípé ìṣìpẹ̀ tó yẹ sí pé kò jẹ́ èyí tọ́lọ́run bá subhanahu, tó jẹ́ èyí tí ṣẹ̀ríà yọ́nú sí, òun náà nìkan tó yẹ sí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ló ní nǹkan yìí. ká máa wá ìṣìpẹ̀ yẹn lọ́dọ̀ ẹlòmíì, eléyìí ní ṣẹ̀ríà tako, ilé afẹ́ fún wa pé a fi ṣàlàyé ash-shafa'atu al-manfiyah, a fi ṣe fún wa. àfáwà ní kí ẹ wá rí ìdájọ́
pé ìdájọ́ tó lè wá pé ìdájọ́ pé ká wá wá ìṣìpẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣì wà láyé tó sì lágbára. Àfáà ní pé in talabta minhu amran mashru'a, wọ́n ní pé tó wáyé pé nǹkan tó bá wá lọ́dọ̀ ẹni yẹn nǹkan tó yẹ sí pé ṣẹ̀ríà gbà láyè ni aw mubahan, àbí nǹkan tó yẹ sí pé ó lẹ́tọ̀ọ́ náà ni yaqdiru alayhi, tó dẹ̀ yẹ sí pé ẹni yìí sì níkápá ní orí nǹkan yìí. Ẹ jẹ́ á wo ọ̀rọ̀ yìí dáadáa, tó yẹ sí pé nǹkan tó ń wá lọ́dọ̀ rẹ̀, tó yẹ sí pé nǹkan yìí ṣẹ̀ríà ṣe kí nìyẹn, ṣẹ̀ríà ó gba nǹkan yìí láàyè pé èèyàn lè wárú nǹkan yìí. Yaqdiru alayhi, ó sì tún níkápá lórí nǹkan yẹn. Àfáà ní fajaizun, eléyìí ó lẹ́tọ̀ọ́, kò sì sí aburú ń bẹ̀. Wa huwa min babil musa'adati wat ta'awuni 'ala al-khayr. Eléyìí a máa ṣe kí nìyẹn o, a máa gbé sábẹ́ ìmọ̀ ṣe kí nìyẹn o, ìmọ̀ ran ara ẹni lọ́wọ́ àti ìmọ̀ kúnra ẹni lọ́wọ́ lórí dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní tatlub minhu amran la yaqdiru alayhi illa Allah. Kó wá ṣe sí pé o wá ń wá ìṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀, òun wá ìkúnlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀, àbí òun wá ìbániṣe aṣojú lọ́dọ̀ rẹ̀. Fi amran la yaqdiru alayhi, tó yẹ sí nǹkan tó ń wá nǹkan lọ́dọ̀ èyí tó ń wá lọ́dọ̀ rẹ̀ la yaqdiru alayhi, Allah subhanahu wa ta'ala nìkan ló ní kápá lórí nǹkan yẹn. Wọ́n ní pé eléyìí fahadha shirkun, eléyìí ẹbọ ni, tó dẹ̀ yẹ sí pé èèyàn gbọ́dọ̀ jìnnà sí. Eléyìí ni àlàyé lórí abala ash-shafa'a. Gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé àwọn àlàyé ráńpẹ́ ká dẹ̀ tú àwọn nǹkan tí àáfàá kọ, òun náà ni nǹkan tí à ń ṣe pẹ̀lú tírà wa yìí. A fẹ́ kó gùn, kára yìí gùn kó gùn jù, a dẹ̀ fẹ́ kó kúrú tó yẹ sí pé kò sì ní bo àwọn abala tó yẹ kí ó bò. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣàǹfààní fún wa láyé àti ní al-qiyamah, kó sì gbà á ní ìjọsìn lọ́wọ́ àtẹni tó ń sọ àti àwa tí à ń gbọ́. Wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka.